ìjà ó tún ti ń bọ̀ lágboolé àwọn onímọ́tò ìpínlẹ̀ Èkó ìyẹn ẹgbẹ́ onímọ́tò NURTW National Union of Road Transport Workers lórí alága ẹgbẹ́ náà ti ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Alhaji Musiliu Ayinde Akinsanya ẹni tó pè yàn mọ́ sí MC Olúọmọ. ẹ rántí wípé ní nǹkan bí oṣù kan sí ààbọ̀ sẹ́yìn ó ní ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé Sanwó-Olú ni ló pe Alhaji MC Olúọmọ àti alága tuntun ẹgbẹ́ onímọ́tò NURTW lásìkò yìí Alhaji Mustapha Adékúnlé Sego ni ló pè wọ́n sí ìpàdé tó sì bá wọn yanjú ọ̀rọ̀ pé kí MC Olúọmọ gbéjọba ìpínlẹ̀ Èkó ìyẹn ipò alága ẹgbẹ́ onímọ́tò sílẹ̀ fún Mustapha Sego. Kété tí gómìnà tó bá wọn parí ọ̀rọ̀ yìí níṣojú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti ọ̀gá àgbà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá míì ní ìpínlẹ̀ Èkó níṣe ni MC Olúọmọ máa náwó Sego sókè tó sì jẹ́ kó di mọ̀ pé òun gan ni ọ̀gá onímọ́tò ní ìpínlẹ̀ Èkó báyìí. ṣùgbọ́n o lásìkò tí ọ̀pọ̀ èèyàn rò pé Sego yóò bẹ̀rẹ̀ ìjọba ìròyìn mà tó ń jáde tí wọ́n ní MC Olúọmọ gbéjọba sílẹ̀ o tí wọ́n sì ní tí MC Olúọmọ ń sọ ní pé ìwé ẹ̀rí ìyẹn sàtífíkẹ́ẹ̀tì sáà kejì tí òun fẹ́ fi ṣe alága ẹgbẹ́ onímọ́tò Èkó èyí táwọn ṣe ní oṣù kejìlá ọdún tó kọjá ó sì wà lọ́wọ́ òun o èèyàn pé òun ṣe ní ojúlówó alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó. kódà àwọn ní MC Olúọmọ jẹ́ kó di mọ̀ pé ipò ààrẹ ẹgbẹ́ onímọ́tò l'Àbújá tóun lọ fún bí kò bá ti tẹ̀ òun lọ́wọ́ òun kò lè tí ì gbé ipò náà sílẹ̀ fún Mustapha Sego àti pé bí ipò ààrẹ náà bá tẹ̀ òun lọ́wọ́ ìròyìn yóò ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda fún Mustapha Sego. látìgbà tí ọ̀rọ̀ ẹ̀ ti jáde ní àwọn ẹgbẹ́ onímọ́tò máa ti ń sọ̀rọ̀ síta tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí MC Olúọmọ gbajúgbajà ọ̀gá onímọ́tò ìpínlẹ̀ Èkó ni tó jẹ́ ọ̀gá àwọn agbèrò lágbègbè Alágbàdo ní ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ alága ẹgbẹ́ onímárúwà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ ìyẹn Alhaji Abdulazeez Adékúnlé ẹni tó pè yàn mọ̀ sí Istijaba òun ló máa kọ́kọ́ ṣe fídíò tó sọ̀rọ̀ sí MC Olúọmọ o wípé kò fẹ́ gbé ìjọba sílẹ̀ tó ń sọ pé bóun bá kó bá di ààrẹ ẹgbẹ́ NURTW òun kò lè jẹ́ kí Sego kó di alága onímọ́tò ìpínlẹ̀ Èkó. Istijaba ní ohun tí MC Olúọmọ mọ̀ ní wípé gbogbo àwọn táwọn jẹ́ ọ̀gá onímọ́tò làwọn ti padà lẹ́yìn ẹ̀ wọ́n nínú bíi ọ̀gá onímọ́tò gáréèjì bíi 500 èèyàn 205 branch chairman tó wà lẹ́kọ̀ọ́ ó ní 3 péré ló wà lẹ́yìn MC Olúọmọ àwọn tó kù ẹ̀yìn Sego làwọn wà ó ní bó bá rú Olúọmọ lójú kó jẹ́ kí wọ́n dìbò kó àwọn tí ó tò sẹ́yìn ẹ̀ kó àwọn tí ó tò sí ẹ̀yìn Sego ó ní tó bá jẹ́ tòun ni àwọn ò ní dìbò fún MC Olúọmọ láti di ààrẹ ẹgbẹ́ onímọ́tò ní Nàìjíríà nítorí pé ìwà ẹ̀ kò dáa àti wípé kò sí nǹkan tó ṣe fáwọn lásìkò tó jẹ́ alága ẹgbẹ́ onímọ́tò. ní báyìí ìròyìn tó ń lọ ni wípé àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò kan tí wọ́n jẹ́ alátìlẹyìn Mustapha Sego wọ́n ti ń ṣèpàdé lẹ́yìn o tí wọ́n sì ń wá ọ̀nà bí wọ́n ṣe ní wọn yóò tún lọ fi ẹjọ́ MC Olúọmọ sùn gómìnà Babájídé Sanwó-Olú àti èyí tí wọn yóò gbé lọ sí Àbújá lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu wípé ọkùnrin náà kò fẹ́ gbé ìjọba sílẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ o gẹ́gẹ́ bí àdéhùn tó ṣe níwájú gómìnà Babájídé Sanwó-Olú. ṣá o bí ọ̀rọ̀ iṣẹ́ ń jà ràn-ìràn dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí MC Olúọmọ kò fèsì bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni gbogbo akitiyan wa láti gbọ́ ọ̀rọ̀ látẹnu agbẹnusọ ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Jimoh Busari ó jásí pàbó dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.